Lọ́lá. Ọ̀rọ̀ tí mo ti ń bẹ̀rẹ̀ sọ láti jọ yìí ńkọ́. Ọ̀rọ̀ wo nìyẹn torí ọ̀rọ̀ ta sọ pọ̀. Àní mo láìkí ẹ. Jídé. Ẹ jẹ́ ṣe tèmi. Ó wọ́n gbé ọ̀sán torí gbajúmọ̀ tí ó bọ̀. Ẹyẹ orí igi lásán ló máa fi ṣara rígi. Jẹ́ kí n máa tọ́jú ẹ. Jídé wàhálà ẹ̀ pọ̀. Wàhálà mi ò ló pọ̀. Mo ti sọ fún ẹ pé mi ò ṣe. Kò ń ṣàkọ́kọ́. Kò ń ṣèkejì, kò ń ṣèkẹta. Mo ní mo ti lẹ́ni tí mò ń fẹ́ ń lé. Mi ò wá sí camp láti wá sọ pé mo fẹ́ máa ní ọkọ àbí mo fẹ́ máa ní èèyàn kan tó fẹ́ máa jẹ mí. Tí ò ní àǹfààní kan tó fẹ́ ṣe fún mi. My no is no. Jídé mi ò ṣe. Má tún disturb mi lórí ọ̀rọ̀ yìí mọ́. Ṣé ẹni tí wọ́n sọ pé òun fẹ́ ṣé ó mọ nǹkan tó ń ṣe ń lé? Ìwọ ló mọ̀ story ni. Ìwọ ò fẹ́ ní camp experience ni. Gbogbo most of our guests tó wà nínú camp yìí lọ ní èèyàn tí wọ́n ń fẹ́ nítorí káwọn náà lè délé kọ́ lè ní nice memory about the camp. Wọ́n náà gbọ́ ó ní most àwọn girls tó wà níbí báyìí. Ó wà pé èmi Lọ́lá ló pè mí mi ìdẹ̀ sínú àwọn most yẹn mi ò ṣe má disturb mi mọ́. Àwọn obìnrin pọ̀ nù camp yìí tó lè mú náà àwọn tó mọ̀ pé wọ́n ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ súnmọ́ wọn máa ṣe. Ebi sọ fún pé mi ò ṣe kí ló tó ń disturb mi. Ìwọ gangan lèmi like mi ò like àwọn yẹn ni. Ṣo fẹ́ gbọ́ èmi kọ́ ló kàn wáwọn tó kàn síwájú. Ìwọ ló kàn. Ṣo fẹ́ gbọ́ má tún dá mi dúró kó sọrú ọ̀rọ̀ tó ń bá mi sọ yìí mọ́ if not so máa embarrass jù báyìí lọ mo pọ́n ẹ lé o dẹ̀ pọ́n rẹ lé o mo sọ fún ẹ. Kí ló ń ṣe ẹ́ aago mi ló máa dádì yẹn last orí bẹ́ẹ̀ láti máa yanjú ẹ̀ last ó ní ìrànú. Lọ́lá kí ló máa ń ṣe ẹ náà jọ ṣojú bó ṣe wà lọ àbó ṣe kù sílé kí ló dé Jídé dẹ̀ ń bá ẹ sọ ó ń bá ẹ sọ ó dẹ̀ ń forí run pé ànírọ́sẹ́ ọ̀lẹ́yìn ọ̀kan tó fẹ́ ní kíni ṣókòdà lọmọkùnrin tó ni tákọ ẹ̀ wá pọ̀pọ̀ òṣì. Babe nǹkan tó sọ́n sì ń dùn mí o torí mo ti sọ fún ẹ mo ní Jídé òun mi ò ṣe tó bá ní interest o lè lọ fún mi wá mọ reason tó wá gbé sórí bí gist love àbáyé kò yé mi ó dẹjọ́ mo ní mi ò ṣe mo lẹ́ni tí mò ń fẹ́ náà gbọ́ ẹ̀mí ló mo fẹ́ sọ̀rọ̀ nǹkan báyìí fún ẹ. Only Mary olùgbà táwa ń bí báyìí lálẹ́ ní tàn. Àbí ṣé tó bá fẹ́ ẹni yìí ṣe ṣó fẹ́ àfẹ́tẹ̀ ni tó. èmi ò mọ fún kó bá mi bí o àbójú bó ṣe wà yìí náà lọ ni tákọ ẹ wá pọ̀ jù pé o ò lè fẹ́ kí ló special gan lára àti ẹ̀ gan náà. ọ̀rẹ́ mo ń ṣakọ o lè lọ fún ìwọ ló ń pè mí lóní Mary ẹ̀yin méje jẹ́ rántí pé mi sọ pé Only Mary ni mí tẹ́lẹ̀ mọ̀ Jídé ni kò wù mí mi ò fẹ́ Jídé kò wù mí kó lọ fẹ́ lò mí náà ẹjọ́ torí ọlọ́gún ló tẹ́ wá ń gbọ́rọ̀ ibẹ̀ ní gbàgbà ọtí iṣẹ́ kọ́ mọ́mọ́ fẹ́ yẹ̀yẹ́ mi bíbá ilé ni. Lọ́lá dúró ná ṣé wọ́n iye tá fẹ́ fi wá sáàbù ń sìn wà ń bíbá ò ní anybody tó máa wà pẹ̀lú. wà pẹ̀lú láti ṣe kí ni. pẹ́ẹ́nu òṣì sàn ṣó fẹ́ gbádùn kó pàtàwá ṣe ń bíbá ó fẹ́ gbádùn rárá. ó ti tó ẹjọ́ torí ó ti tó. àmọ́ wá save money. ó ti tó sexual change topic kí ló lè tó ìṣògùn láyé ni mi ní pé mi ò ṣe. ẹ pé túbọ̀ sùn pẹpẹ súpù ń mi jẹ lálẹ́ wọ́n di dẹ́kun kéta kókó sí dànù jàre gbogbo ẹ̀ máa dípa òní èèyàn bẹ́ẹ̀ gírísẹ̀ ṣáàdìde má jẹ́ kọ́kùnrin dàrin wá. túbọ̀ sùn. Ọlọ́run lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ń bá mi sọ̀rọ̀ lórí Jídé yìí Fúnṣọ́ ni mo love Fúnṣọ́ ni mo fẹ́. Omi lè jẹ lánàá owó bó ṣe lánàá. Ó lánàá bí léèrè. Bọ̀bọ̀ lè yẹ òbú kan dídò rẹ̀ sílẹ̀ nù ẹ̀. Ọ̀dẹ ni ó bàjẹ́ gan-an wíyí. Olódòkó yìí ọ̀gá ìwò bóyá ọ̀rìjìnétọ̀ ló dìrẹ̀ sí mú. Àmú fi ìdẹ̀wà dùn. Orí bọ̀bọ̀ tí wọ́n ń sọ fún orí túwélé ni. Ọ̀rìjìnétọ̀ ẹ̀ náà ló dìrẹ̀. Ó máa ń mọ̀ jẹ́. Wow. Any movie tí máa ti rówó kọ ẹni ni máa wò. Movie ìdẹ̀wà make sense. Ó ní message. Jẹ́ ká ọ̀tọ̀ máa ń dẹ̀ sí. Bọ̀ wọ́n yẹ rí lè ṣe. Bọ̀ Yousuph ló ti ń wọlé in case bá wà ní camp kí lè máa mọ Yousuph lọ. Baby, Yoruba plug. Wow. To have a wedding latest movie. Okay. So we're both busy. Wọ́n ṣáà lọ gẹ̀ẹ́sì orí YouTube kò tẹ Yoruba plug. Wọ́n máa kó wádùn movies. Ọjọ́ ìwọ̀n wọ́n ṣe upload ní 21 minutes ago. Kí ni ẹ̀dẹ̀ clean? Like Yoruba plug. Ó máa gbá etí ẹ̀. Wow. Originator mo gbé fún ẹ. Máa wọ́n movies ẹ̀ lánàá. You will never regret it. No one not about to let's busy ní camp. I am máa wo máa log sí Yoruba blog.
wọ́n fẹ́ sọ wá nù story wọ́n ti padà sórí lọ story wọ́n bí ilé ṣe òfẹ́ o. Ṣé mo lọ camp next week? Wọ́n ti lọ but ó wà jẹ́ pé ọ̀rọ̀ camp yẹn let me pause this movie tó bí fẹ́ mo fẹ́ máa end this ọ̀rọ̀ camp yẹn ní lọ yẹn mi ní kó má lọ but tún náà young guys kan tó yẹ pé wọn náà wọ́n ń sáà ní sìn wọn tún náà wọ́n ń ṣe yahoo kò sí nǹkan kò sáà tí wọn kì í dá so wọ́n máa lọ fowó gbá yahoo mi bébí ọkùnrin mi ò balẹ̀. Ìwọ ìkan tó ń sọ yìí. A sọ̀rọ̀ yìí last week. Mo sọ fún gbogbo fọkàn balẹ̀. Gbogbo wa ní kí ló kàn pé àwọn yahoo boys àbí àwọn young guys. Kí ni mo máa wòye tó sì ń disturb mi sí mi? Wọ́n bí ta wo múfì yìí dé nsìn. Ṣé o ọmọ yahoo guys ẹ̀ máa ń fowó ọ̀pọ̀ ẹ̀sìn bò? Ṣé ni múfì lélẹ̀? Nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fíìmù, nǹkan tó ń ṣẹlẹ̀ lójú ayé làwọn ní tíátà máa ń sọ. Babe, fọkàn balẹ̀. Ṣùgbọ́n trust tó ní sí mi láti bẹ̀rẹ̀. Òun náà ni kò ṣe máa ní sí mi. Pé mi ò ní bójú ẹ̀ jẹ́. Mi dẹ̀ ní ṣẹ́kọ̀ọ́ tí ò fẹ́. Kí n continue nínú trust. No. Adégbà sọ bẹ́ẹ̀ gbà. Trust me, Ìwà oníṣẹ́ yẹn, ṣé o bọ̀ yẹn wọ́n jáde láti ní staircase, ó ti lu share. Àgbà tí mo ti ń dètè èèyàn láyé mi fún ṣọ́ nìkan ni mo dètè rẹ̀ tó dẹ̀ ń fún mi nìkan tí mo fẹ́. Mi ò pé rí kó sọ pé no. Kí ni mo wá fẹ́ tẹ̀lé Jídé fún? Tí bá dẹ̀ tẹ̀lé Jídé o, ó máa fi pay mi ni. Torí àjọ tí mo ti délé ayé, mo gbọ́kọ̀ ọkùnrin mi ṣe kankan. Àfi fún ṣọ́. Tí bá dẹ̀ tẹ̀lé Jídé sì máa lè mọ ìyàtọ̀. Bó jẹ́ nǹkan péré àbí. Bó ti bá ṣe fún ṣọ́ ò ní mọ̀ ni. Ṣé ò lè mọ̀ náà? Ṣé mo lẹ́mìí ẹ̀ báyìí? Ọlọ́run kọ́ mi mọ̀ ṣe o.
Jídé. Jídé. Lola, listen. Mo ti fẹ́ máa lọ ní. Mo ti fẹ́ máa lọ lẹ́kẹ̀. O'clock, Loluna. Mo ti fẹ́ máa lọ ní. But why? Kí ló dé tó jẹ́ pé every time tó bá wá bí kó máa jí lọ lé 6 o'clock and now today is 5 o'clock. What happened? Uber tó fẹ́ gbé mi ti wà ń ta, mo ti fẹ́ máa lọ, mo ní láti ṣe kan. Wọ́n kí ló ṣe? I'm fine, mo wà okay. You sure? Yeah, I'm fine. So, I'm máa sọ̀rọ̀ lórí phone. Dúró, jẹ́ kí n sẹ́ náà. No, má worry, I'm máa sọ̀rọ̀ later. Pẹ̀lẹ́. Sorry. Báwo ló ń ṣe? Mo ṣe máa ń ṣe mí lélẹ̀. Mo ń discharge. And tí bá fẹ́ tọ̀, kí tó rí tọ̀ yẹn tọ̀ kó tó jáde, mo máa dùn mí, mo máa fà mí. Tí bá tún wá tọ̀ ìtọ̀ yẹn tán, mo máa pẹ́ǹdì ìtọ̀ yẹn. Pàápàá jùlọ ó tún máa ń yún mi débi pé mo ti bó. Ó ti ẹ̀ yé mi bó ti ṣe ń ṣe mí. Yeah, báwo ni partner yìí náà? Ṣé òun complain anything? Dókítà ẹ wò, partner yìí jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́. Èmi lèmi wá síbí ìbáyé treat èmi náà. Ó fi òun sílẹ̀. Okay, nǹkan tẹ́ máa ṣe ń sìn. Ẹ máa ní láti lọ sísàlẹ̀, ẹ máa lọ lab wa. Ẹ máa lọ run text. Ṣé gbọ́? High vaginal sub lórúkọ text ẹ̀. Mo la fi máa mọ nǹkan ọgbọ̀ngàn tó ń ṣe yín. Yeah, it can be gonorrhea. Yes. And it can be streptococcus aureus. Ó gbà mí, ó dẹ̀ máa ń jẹ́ PID. Doctor. Yes, no. Èmi rò pé bàtí mo sùn sí bíbá yìí tètè wò mí ẹ ti mọ̀ nǹkan tó ń ṣe mí ni. Ìwọ tún ní kí n lọ ṣe test ẹjọ́. Mi ìgbádùn ara mi bí mo ṣe wà yìí. Madam. Mo ìjókòó yìí ó yún mi. Mi kò lè máa yún lójú yìí ni Ọlọ́run ó yún mi. Madam, kò lè tó yẹn. After test yẹn, látọ̀ máa mọ nǹkan tó ṣe yín. Bẹ́ẹ̀ máa mọ nǹkan tá a máa dojú kọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ dókítà. Ṣebí tí bá ti lọ ṣe test nísìn, máa mú wá fún yín, ẹ máa mọ̀ nǹkan tó ń ṣe mí àbí báwo? No. It's after 48 hours. Doctor, 2 days. Doctor, ẹjọ́ ara mi bí mo ṣe jókòó síwájú yìí. Ẹ wo, mi ò kàn lè máa tọ́ bọ́ra mi ń di lójú yín ni. Ọlọ́run, ẹjọ́ kí ni mo máa lò tó tẹ̀lé máa suppress pains yìí títí di ọ̀la. Ẹjọ́. A máa prescribe àwọn drugs fún yín. Okay, sir. Ó máa suppress gbogbo àwọn itches gbogbo àwọn white milky things tẹ́yìn rí yẹn gbogbo ẹ̀ máa kúrò ń bẹ̀. Okay. But after 48 hours tẹ́ bá wá pé a máa mọ̀ ọ́n tá máa treat yín. They máa tó treat. Yeah, but ẹ jẹ́ kí n fún yín fún tẹ́ máa mú lọ bá. Okay, sir. It's good, sir. Ọ̀rẹ́, wo ṣé mo dúpẹ́ o. Mi ìmọ̀ kan tí mo lè fi dúpẹ́. Tó bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni. Tó sọ fún mi pé kí n má rò bí mo ṣe rò yìí o. Kí n lọ sí hospital ni. Èmi tí rò pé bóyá Jídé ti lọ tá mi ni. Wọ́n náà ṣáà rí mo yẹ ń ṣe nulẹ̀ tí mò ń dinú mú àti tọ̀ mi wàhálà ni àti jókòó wàhálà ni. Mo ti rò pé èyí máa yẹ pé mo ti kó sọ́wọ́ ta ni mo fẹ́ ro tèmi fún. Báwo mo yẹ fẹ́ sọ ńlé. Bá tí mo dé hospital lọkọ̀ mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀. Mo sọ fún ẹ. Mo sọ fún ẹ pé kì í ṣe gbogbo nǹkan tó bá ṣe yàn òun náà ní lílò. Báwo dẹ ni. Ọ̀rẹ́, ó kàn ń sọ bẹ́ẹ̀ ni. Ó mọ ayé ta wà ń sìn yìí. Kọ́ táwọn young guys ń ṣe ń ta yìí ó ju pé kéèyàn máa rò pé wọ́n lóyún lọ. Wọ́n náà wo mo kàn Jídé jí mò ń tọ̀ mi ìráyè tọ̀ ọkàn mi ò balẹ̀. So báwo ni ṣó ti sọ fún Jídé báyìí? Sọ fún Jídé pé kí ni? Kó náà lè bá a treat rẹ̀ kó má bàa tún kó infection báyìí náà. Bọ́ọ̀lù yìí ń sọ̀rọ̀ báyìí. Kí ló kọ́ mi àti Jídé pọ̀? Kó tó wà láàrin mi àti Jídé mistake ni. So kò dẹ̀ possible pé ó fẹ́ kó infection tá bá rí a ló fẹ́. Wọ́n lè ń sọ̀rọ̀ mi ò lè délé ẹ̀ mọ́.
kò lè kò possible kó infection bá mi mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ bí kà ní mi ìfẹ́ ní anything ṣe pẹ̀lú Jídé mọ́ mistake mi ni ẹ̀yin náà dẹ̀ lẹ kó mi sí ẹ̀yin lẹ sú mi sí lẹ ń fún mi lámọ̀ràn wájú ẹ̀ fún mi lámọ̀ràn lẹ́yìn ẹ̀ wọ́n yẹ tó máa lò ó school ṣé ò ní léèyàn tó máa tẹ̀lé ni ṣé ò ní ṣe mo ṣe tán sí orípò bọ̀ tá mi lọ́wọ́ ó kú èmi àti ẹlẹ́dàá mi Ọlọ́run ló yọ mí so jọ azumi pé boyfriend mi tí mò ń fẹ́ ń lé ó wá sí time yẹn tó bá rí nǹkan tó wà lára mi yẹn bọ́ọ̀lù ìfẹ́ kì í ṣe explain fún kí ni mo fẹ́ sọ pé ó ṣe mí ṣe pé trust tó ti ní sí mi láti ilẹ̀ yẹn kò ní ní mọ́ so jọ ẹ jọ torí Ọlọ́run ẹ jọ ẹ̀yin ìyá ẹ má sọ̀rọ̀ Jídé létí mi mọ́ o. má bínú àmọ́ kí bó ṣe máa rí nìyẹn. ẹ bá mọ̀ náà nǹkan ọ̀rẹ́ kọ́ nìyí ni ẹ bá mọ̀ náà bẹ́ẹ̀ ṣe ń bú mi nínú kíní jọ ẹ̀ ó ti tó ṣé ká sọ̀rọ̀ míì mo ń gbọ́. so báwo dẹ̀ ni.